Ojú kì í pọ́n agbe kó má paṣọ rẹ̀ láró, ìpọ́njú àlùkò kò pé kó má rósùn kún ọmọ lára. Ìdààmú yòówù, wàhálà yòówù tá a bá máa là kọjá káàkiri àgbáńláyé kò ní dí wa lọ́wọ́ àti ṣe rere láṣẹ Ìdùmarè. Mo kí yín káàbọ̀ sí ìkànnì Ìmọ́lẹ́wà TV pẹ̀lú Josephine Amade Adeojo. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ́yin darapọ̀ mọ́ wa lélẹ́yìí, mo máa kí yín o káàkiri, ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń fẹ́ràn ìkànnì yìí. Gbogbo ẹ̀yin alátẹ̀lé wa àti tipẹ́tipẹ́ àtọjọ́ tó ti pẹ́ náà, mo kí yín wípé ẹ ṣeun ẹ kú ìfẹ́ ìkànnì yìí. Ìfẹ́ tẹ́ ẹ ní sí èdè Yorùbá, àṣà Yorùbá, ẹwà tí ń bẹ nínú èdè Yorùbá, ọgbọ́n inú àtinúdá, òun náà ló fi jẹ́ pé ẹ fìgbà kankan dẹ̀yìn lẹ́yìn ìkànnì yìí. Ẹ mọ̀ ṣeun o. Ẹ̀yin wá ń wòye wípé abala bo la fẹ́ gbà lónìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ mọ́ ti jẹ́ kí ojú kan yín jù, ẹ máa bá wa bọ̀. Ìkànnì Ìmọ́lẹ́wà TV òun náà lẹ́wà, ẹ ṣeun o. Ní ìkànnì Ìmọ́lẹ́wà TV lónìí, ohun tá a fẹ́ wò òun náà ni álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Álífábẹ́ẹ̀tì èdè Yorùbá, gẹ́gẹ́ bá a ṣe mọ̀, kò sí èdè kankan tí ò ní álífábẹ́ẹ̀tì tiẹ̀. Bẹ́ẹ̀ sì ni èdè Yorùbá náà kò gbẹ́yìn nínú àwọn èdè tó ní álífábẹ́ẹ̀tì tiwọn tó yà wọ́n sọ́tọ̀ káàkiri nínú gbogbo àwọn èdè yòówù tí ń bẹ káàkiri àgbáńláyé. Álífábẹ́ẹ̀tì tá a sì fi bẹ̀rẹ̀ lónìí òun náà ni álífábẹ́ẹ̀tì Á. Ẹ ṣá mọ̀ wípé Á náà ló kúkú bẹ̀rẹ̀ álífábẹ́ẹ̀tì, kò sì sí ní tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. Bàbá ti bẹ̀rẹ̀ látòrí Á tá a fi dé orí Yì. Bá ti fẹ́ bẹ̀rẹ̀ látòrí álífábẹ́ẹ̀tì Á yìí, òun náà la mọ̀ títí tá a fi dórí álífábẹ́ẹ̀tì tó gbẹ̀yìn nínú èdè Yorùbá, ìyún ní Yí. Lónìí tá a wá fẹ́ wò lórí ọ̀rọ̀ álífábẹ́ẹ̀tì Á yìí, ó ní pé nígbà táwa kéré tá ń dàgbà bọ̀, àwọn òbí wa ohun tí wọ́n máa ń fẹ́ fi gbìyànjú láti kọ́ wa ní álífábẹ́ẹ̀tì òun náà ni kí wọ́n máa fi álífábẹ́ẹ̀tì ọ̀hún kí wọ́n fi máa pe ọ̀rọ̀. Ṣùgbọ́n tí wá dàbí ẹni pé tá a bá dárúkọ pé Á, ohun tí máa ń wá sọ́kàn gbogbo èèyàn àtọmọdé àtàgbà òun náà ni A, ajá. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ míì wà tá a lè fi Á yìí ṣẹ̀dá yàtọ̀ sí àjá. Ibẹ̀ yẹn gangan láti bẹ̀rẹ̀ lónìí. Mo kí yín o bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa. Tó bá wá jẹ́ pé gbà àkọ́kọ́ tí yín lélẹ́yìí, ẹ dákun ẹ dábọ̀ nítorí ìtọ́lọ́run ọba láti ṣàtìlẹ́yìn fún ìkànnì yìí àti iṣẹ́ tí ń jáde níkànnì yìí. Ẹ̀yin náà ẹ gbìyànjú láti jẹ́ ọ̀kan lára àwọn alátẹ̀lé ìkànnì yìí. Ìyẹn ni pé ẹ̀yin náà ẹ subscribe. Bẹ́ẹ̀ wá ti ń subscribe síbẹ̀ tẹ́ rí wípé iṣẹ́ tó ń jáde ó wúlò fún yín, ó wúlò fáwọn ọmọ yín, ó wúlò fáwọn ìran mìíràn tó tún ń bọ̀ lọ́jọ́ iwájú. Ẹ gbìyànjú kẹ́ ẹ tún pín káàkiri. Ìyẹn ni pé kẹ́ ẹ share rẹ̀. Tẹ́ bá wá fẹ́ fi ìdùnnú yín hàn lórí iṣẹ́ yìí, ẹ̀yin náà kàn tẹ àmì kéèyàn ó gbé ìka ọ̀tún sókè báyìí, kéèyàn ó gbé ìka tàǹpàkò kó gbé sókè. Ìyẹn ni pé ẹ gbìyànjú láti láìkí iṣẹ́ yìí. Ẹ wá ní èròǹgbà kan, ẹ ní àkíyèsí, ẹ ní ìbéèrè, ẹ láǹfààní láti fi sí abẹ́ comment section lórí ètò eléyìí tẹ́ ń wò yìí. Láì wá fi àkókò ṣòfò láìsí dènà pẹ̀lú, ẹ jẹ́ ká nìṣó níbẹ̀. Álífábẹ́ẹ̀tì Á. Àwọn ọ̀rọ̀ míì tá a lè ṣẹ̀dá nípa ṣíṣe àmúlò álífábẹ́ẹ̀tì Á òun náà ni aṣọ. Ìyún aṣọ, irú tí mo wọ̀ sọ́rùn òun náà ni aṣọ. Á, aṣọ táwọn olóyìnbó ń pè ní clothes. Ìyẹn aṣọ òun ni Á, aṣọ. Á, àlọ́. Gbogbo wa náà la máa ń gbọ́ àlọ́. Àwọn olóyìnbó a máa pè ní folk tales níbi yòówù tí ó bá ká wọn mọ́. Àlọ́, Á, àlọ́. Ọ̀rọ̀ míì tá a tún lè ṣẹ̀dá nípa lílo álífábẹ́ẹ̀tì Á òun náà ni apá. A, apá, arm táwọn olóyìnbó ń pè ní arm, apá. A, apá. Bàtú ti wá kúrò níbẹ̀ yẹn ká tún wo ọ̀rọ̀ míì òun náà ni aláǹtakùn. A, aláǹtakùn. A, aláǹtakùn, ìyẹn spider báwọn olóyìnbó bí wọ́n ti pè é. Ọ̀rọ̀ míì tá a tún lè ṣẹ̀dá nípa lílo álífábẹ́ẹ̀tì Á òun náà ni àgùntàn. Àgùntàn, ẹ̀yin náà mọ̀ tá à ń pè lágùntàn, sheep, àgùntàn. A lè tún sọ pé adé. Adé ṣeéṣe kó jẹ́ orúkọ èèyàn àbí kó jẹ́ pé à ń gbìyànjú láti sọ̀rọ̀ nípa àwọn ohun tí àwọn ọba máa ń gbé sórí tá a máa ń pè ní adé. Adé tí máa ń rẹwà púpọ̀ báyìí táwọn ọba wa nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń dé sórí. Ọ̀rọ̀ míì tá a tún lè wò nípa pẹ̀lú álífábẹ́ẹ̀tì Á òun náà ni Abẹ́òkúta. Ìyẹn ni olú ìlú ìpínlẹ̀ Ògùn. A, Abẹ́òkúta. A, Abẹ́òkúta. Àbí ká ní àárín. Ìyẹn middle báwọn olóyìnbó ti ń pè é.
àárín á àárín, á aláǹgbá lizard, á aláǹgbá. Àwọn ọ̀rọ̀ tá a lè ṣẹ̀dá nípa lílo álífábẹ́ẹ̀tì a lélẹ̀ tó jẹ́ pé álífábẹ́ẹ̀tì a yìí òun ló bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀hún. Bá a sì tún ti wá ń tẹ̀síwájú ká má gbàgbé wípé álífábẹ́ẹ̀tì a yìí bó ti ṣe lè wà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ló lè wà láàárín ọ̀rọ̀, òun náà sì ni pé ó lè parí ọ̀rọ̀ torí wípé fáwẹ́ẹ̀lì ni. Gẹ́gẹ́ bí òfin èdè Yorùbá sì rèé, òun ni wípé fáwẹ́ẹ̀lì ni máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ wòye pé a ṣe bí kọ́nsọ́nàǹtì, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá wo ibi tí kọ́nsọ́nàǹtì bá ti gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá, ẹ rí wípé nínú kó jẹ́ ọ̀rọ̀ àyálò, yálà àyálò nínú èdè Gẹ̀ẹ́sì ni, èdè àwọn ti ará Ìtàló, èdè Látìnì ni àwọn tó ṣeé ṣe kí kọ́nsọ́nàǹtì kó gbẹ̀yìn ọ̀rọ̀ òun nìyẹn. Ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn àpẹẹrẹ tá a lò tá a fi sọ wípé àwọn ọ̀rọ̀ tá a lè fi álífábẹ́ẹ̀tì a bẹ̀rẹ̀ rẹ̀, ìyẹn fáwẹ́ẹ̀lì a tá a fi bẹ̀rẹ̀ rẹ̀, kò pin sórí àwọn àpẹẹrẹ tá a ti kà sókè tẹ́lẹ̀ yìí, kò pin síbẹ̀ rárá àti rárá, ó tún tẹ̀síwájú ni. Ṣùgbọ́n a kàn fẹ́ kó yé wa wípé ajá nìkan kọ́ ni ọ̀rọ̀ tá a lè ṣẹ̀dá láti ara álífábẹ́ẹ̀tì a tó jẹ́ wípé a ló bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wá wo àwọn ọ̀rọ̀ míì lélẹ̀ tó jẹ́ pé álífábẹ́ẹ̀tì a àárín ẹ̀ òun ló wà, àárín ọ̀rọ̀ òun ni álífábẹ́ẹ̀tì a ló ti farahàn. Ẹ jẹ́ ká wò lẹ́yọ kọ̀ọ̀kan. Lára ẹ̀ òun náà láti sọ̀rọ̀ nípa àyàn, àyàn, àyàn. Fún àǹfààní ẹ̀yin tí ẹ gbọ́ Yorùbá dáadáa, àyàn òun náà ni àwọn olóyìnbó ń pè ní drummer, ìyẹn ẹni tó ń lu ìlù, ẹni tó ń lu ìlù. Yorùbá máa pè wọ́n ní àyàn, kódà ìdílé tí wọ́n ti jáde máa pè wọ́n ní ìdílé àyàn, agboolé àyàn bí wọ́n ti ń pè náà. Bí a bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, òun náà ni tá a bá wò ó àárín lẹ́yìn yí tó wà ńbẹ̀, á tún rí bíi sí àmì tó ti farahàn. Òun la ṣe lo àpẹẹrẹ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ̀rọ̀ eléyìí tí a tó jẹyọ láàárín ọ̀rọ̀ ńbẹ̀. Àpẹẹrẹ míì ta tún lè lò gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a ṣẹ̀dá tá a ti rí a láàárín ẹ̀, òun náà tún láti lè rí babaláwo, babaláwo. Ẹ jẹ́ ká wò bí bí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún, a tún tẹ̀lé, bí míì tẹ̀lé, àmì ó tún tẹ̀lé, lí tẹ̀lé, àtúrí àmì tó túmọ̀ sí pé a ó ti farahàn ní àárín àwọn ọ̀rọ̀ ọ̀hún. Tá a bá tún wo ìjàpá, ìjàpá náà lẹ́yìn tá a bá ti nígbà tó jẹ́ pé i ó bẹ̀rẹ̀ rẹ̀, yí ó tẹ̀lé, àwa rí a tó tún lọ fi ara pamọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni tá a bá tún wo ọ̀rọ̀ yìí, màálù táwọn olóyìnbó ń pè ní cow, màálù táwọn olóyìnbó tí wọ́n ń pè ní cow, òun náà farahàn láàárín ọ̀rọ̀ ọ̀hún, kódà méjì ẹ̀ ó tẹ̀léra wọn ni. Àwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ náà sì tún wà tá a lè ti rí àwọn àpẹẹrẹ yìí láti lè fi yé àwọn èwe wa wípé ajá nìkan òun kọ́ ni ibi tá a ti lè rí álífábẹ́ẹ̀tì a àbí ká ní fáwẹ́ẹ̀lì a, torí pé ìsòrí méjì la pín álífábẹ́ẹ̀tì sí nínú gbogbo èdè, nínú èdè Yorùbá pàápàá jùlọ lélẹ̀ tí ó jẹ wá lógún lásìkò yìí. Bá a ti ń rí fáwẹ́ẹ̀lì, a máa rí kọ́nsọ́nàǹtì, torí náà ara fáwẹ́ẹ̀lì òun ni a ló wà. Tá a bá ti ń dórí kọ́nsọ́nàǹtì náà, ẹ mọ̀ rí bí ti ń tẹ̀síwájú. Bàbá wa kúrò lórí àwọn ọ̀rọ̀ tí a ti lè rí álífábẹ́ẹ̀tì a láàárín ẹ̀, a tún rí àwọn ọ̀rọ̀ míì tún wà tó jẹ́ pé álífábẹ́ẹ̀tì a òun ló gbẹ̀yìn irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ wọ̀nyí ká lè fi ṣe àlàyé ọ̀rọ̀ yìí kó yé gbogbo wa yékéyéké. Àwọn ọ̀rọ̀ eléyìí tí álífábẹ́ẹ̀tì a tó parí ẹ̀ tá a tún lè fi ṣe àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tó ní a nínú, àti láti lè jẹ́ kí ọ̀rọ̀ fáwẹ́ẹ̀lì a yìí kó yé gbogbo wa dáadáa. Òun náà ni tá a bá wo ifá, ifá, a rí i ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún, fí ó tẹ̀lé, a òun náà tún wá tẹ̀lé ifá. Ìyẹn fún àǹfààní àwọn elédè Gẹ̀ẹ́sì, wọ́n ní Yorùbá system of divination, Yorùbá system of divination. Ifá oracle àwọn míì tún máa ń pè ifá oracle, àwọn olóyìnbó wọn á tún fi sí. Bá a tún wá wo àpẹẹrẹ míì yàtọ̀ sí ifá, òun náà ni a tún rí àtùpà, 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 àtùpà. Ìyẹn àtùpà táwọn tàn
tó bá ti di wípé ojú òfìrí ilẹ̀ ṣú gbogbo ẹ̀ tí ń dúdú àwa fẹ́ ríran bóyá ń bì kan àbí kódà ó lè jẹ́ lójú ọ̀sán kí inú ilé kan ṣe bẹ́ẹ̀ kó kàn dúdú á wà á wòye pé ẹ jẹ́ ń tan àtùpà kí n fi ríran nínú bí àtùpà táwọn olóyìnbó míì tí wọ́n ń pè ní lantern àtùpà òun náà ní òun ló parí ọ̀rọ̀ yìí náà. Àpẹẹrẹ míì tá a tún lè wò òun ní àrá thunderstorm àpẹẹrẹ míì òun náà ní ààlà ìyẹn boundary báwọn olóyìnbó ti ń pè ààlà. Àpẹẹrẹ míì òun náà ní bàtá, ìlù bàtá tá a máa ń lò nílẹ̀ Yorùbá, ìlù bàtá. Fún àwọn olóyìnbó it is a kind of drum bàtá, ìlù bàtá òun ló gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bá a ti sọ síwájú, àwọn àpẹẹrẹ tá a fílẹ̀ nínú ètò yìí kì í ṣe ibi tó pin sí nínú èdè Yorùbá ni, ṣùgbọ́n nítorí ìjọba àkókò àti ká má bàa dára wa lágara, ṣùgbọ́n tá a fẹ́ kó yé gbogbo wa ni wípé ajá nìkan kọ́ ni ọ̀rọ̀ tá a lè ṣẹ̀dá láti ara fáwẹ̀lìhá nínú èdè Yorùbá bí èdè Yorùbá bó ti gbajúmọ̀ tó. Torí náà ẹ̀yin òbí, ẹ̀yin olùkọ́, ẹ̀yin àgbà wa, ẹ̀yin ìjọba wa, ẹ dákun dábọ̀ ẹ jẹ́ ká máa ṣe ìgbélárugẹ èdè Yorùbá torí wípé èdè yìí ó ti ń dàbí pé ó ń lọ sóko gbàgbé. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èdè Yorùbá ò ní torí mi parun, èdè Yorùbá ò ní ti ìran mi kó ṣe bẹ́ẹ̀ kó dohun ìgbàgbé láé àti láéláé. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ á gbàgbé pé èdè wa òun ni àmì ìdánimọ̀ wa, èdè wa òun ni ìdánimọ̀ wa, èdè wa ó ní ìdánimọ̀ tá a fi yàtọ̀ sí àwọn ẹlòmíì. Ẹ jẹ́ ká wo àwọn elédè míì, wọ́n ń fèdè wọn ṣeré. Ẹ wo àwọn ẹ̀yà Haúsá, ẹ wo àwọn ẹ̀yà Ìgbò, ẹ wo àwọn tí wọ́n ní òyìnbó tí gbogbo wa gbé sórí gangan inú èdè Gẹ̀ẹ́sì. Ẹ wo àwọn náà ò fèdè tí wọ́n ṣeré. Kí ló dé táwa Yorùbá táwa ṣe bẹ́ẹ̀ tá a kọbi ara sí èdè wa, tá a gbìyànjú láti ná ní èdè bàbá wa? Ẹ dákun ẹ dábọ̀ ẹ já ṣe ìgbélárugẹ èdè Yorùbá. Gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́, ẹ̀yin náà wòye pé ètò yìí ó ṣe iṣẹ́ kan àbí kejì fún yín, àbí ẹ̀yin náà túbọ̀ máa tẹ̀lé ìkànnì yìí Ìmọ̀lẹ́wà TV. Òun náà ni Ìmọ̀lẹ́wà TV, níbi tí àṣà, èdè, ìṣe, ọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún Yorùbá tó ti jẹ wá lógún lọ́pọ̀lọpọ̀ kí èdè Yorùbá yìí kó lè túbọ̀ tẹ̀síwọ̀ wájú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa farabalẹ̀ gbọ́ tòní, ẹ ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín. Ìkànnì yìí Ìmọ̀lẹ́wà TV ó mọ̀ lóore gidi gan ni o, ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ fi ọwọ́ rẹ̀ sọ̀yà ní gbogbo ìgbà wípé èdè Yorùbá kò ní torí èmi bàjẹ́, ògólẹ̀ Yorùbá kò ní torí tèmi bàjẹ́, bẹ́ẹ̀ ni ìran Yorùbá yóò túbọ̀ máa pọ̀ sí kárí ayé ni o. Ẹ jẹ́ arọra ṣe ní olúfimọ báyìí káwọn ọmọ rẹ̀ lè tọ̀dọ̀ tiwa. Ibi tá a bá dé lónìí òun náà ní jóhun náà ni a tún tẹ̀síwájú lórí alífábẹ́ẹ̀tì B tí àwọn ẹlòmíín lè pè ní kọ́nsọ́nàǹtì B. Kọ́nsọ́nàǹtì B ibẹ̀ látún ti padà bẹ̀rẹ̀ lẹ́yìn eléyìí. Ṣùgbọ́n ẹ má wàá gbàgbé, ẹ ní èròǹgbà kan, ẹ ní àkíyèsí kan tẹ́ ẹ fẹ́ pè wá sí níkànnì yìí láti bójútó àbí láti ṣiṣẹ́ lé lórí, àbí ó ní nǹkan kan tó rú yín lójú nínú èdè Yorùbá, ẹ ń gbìyànjú láti wá ẹni tí ó là yín lọ́yẹ̀ àbí tí ó ràn yín lọ́wọ́ láti ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀. Ẹ̀yin náà wá sí abẹ́ kọ́mẹ̀ǹtì ní ìkànnì yìí kẹfì síbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń fẹ́ràn ètò yìí náà, ẹ má gbàgbé láti túbọ̀ gbìyànjú kẹ́ ẹ tẹ àmì ìfẹ́ràn tó wà lórí ètò yìí, kẹ́ ẹ fi láìkì iṣẹ́ yìí. Bákan náà ẹ má gbàgbé láti pín káàkiri, pàápàá jùlọ fún àwọn ẹbí wa, àwọn èèyàn wa tí wọn ò sí ní ilẹ̀ yìí mọ́, tó jẹ́ pé wọ́n ti kọjá lọ sí òkè òkun. Torí pé lókè òkun àwọn èèyàn wa ò sábà ná ní èdè wa mọ́, ṣùgbọ́n tá a bá ń gbìyànjú láti ran ara wa lọ́wọ́ káwọn ọmọ wa lè máa gbọ́, káwọn ọmọ wa lè máa sọ, yóò túbọ̀ ran ìran Yorùbá lọ́wọ́, kódà yóò ran àwa gangan lọ́wọ́ pẹ̀lú, kí Ọlọ́run ọba kó gbà fún gbogbo wa. Ẹ ṣeun o bẹ́ẹ̀ tí ń tẹ̀lé ìkànnì Ìmọ̀lẹ́wà TV. Ẹ̀yin náà ń gbọ́ fúngbà àkọ́kọ́, ẹ̀ ń wò fúngbà àkọ́kọ́, ìgbìyànjú láti subscribe, kẹ́ ẹ sì gbìyànjú láti tẹ àmì ìtanilólobó, ìyẹn notification tó wà ní abẹ́ iṣẹ́ yìí, tó fi jẹ́ pé nígbàkúùgbà tó ohun ọ̀tun bó bá tún ti ń jáde níkànnì yìí, ẹ wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ mọ̀, tó fi jẹ́ wípé gbogbo ohun tó ń lọ lórí ìkànnì yìí lẹ́yìn náà mọ̀ jẹ̀gbádùn rẹ̀. Orúkọ mi ò tí ì yí padà, Josephine Amadi Adéòjò òun jẹ́. Ìkànnì Ìmọ̀lẹ́wà TV òun náà lẹ ti ń gbádùn ilé ìbò tí ń jáde yìí. Ẹ ṣeun o,
yóò ju gbogbo wa ṣe. Ó dìgbà kan náà.